ẹ jẹ́ ẹ máa forin yìí kí n máa fi kí yín káàbọ̀ sínú oṣù tuntun èní ọjọ́ kìíní oṣù kejìlá ọdún 2021 a máa ti rópin ọdún yìí nìyẹn láṣẹ Èdùmàrè mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ lẹ́ńbẹ̀ yẹn o kókó inú ìwé ìròyìn tìlú Amẹ́ríkà mo gbédé orúkọ mi ò pé méjì Ọ̀túnba Kògbérègbè mò ń jẹ́ wọ́n á tún máa pè mí ní bá àròyìn ẹ jẹ́ agbádùrà yìí díẹ̀. nígbà táwa wà léwe tá a bá ti ń yí táyà káàkiri tá a bá ti ń gbọ́ orin yìí táwọn tó ń ta CD lẹ́gbẹ̀ẹ́ tí sì bá ti ń kọ́ ọdún ti lọ sópin nìyẹn àwọn ti bẹ̀rẹ̀ sí ní pàtẹ adìyẹ bróílà adìyẹ kọ́kẹ́rẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ayọ̀ àtàláfíà ńlá fi bẹ̀rẹ̀ ọdún yìí àwa náà túre láṣẹ Èdùmàrè nǹkan ò mà ṣe wá nǹkan ò dẹ̀ ní ṣe wá máa rò pé ọdún yìí láṣẹ Èdùmàrè kódà àní fọjọ́ ọlọ́jọ́ lọ ọdún tó ń bọ̀ àtújọ lóní mọ̀nàkáì nínú àlàáfíà. ọpẹ́ wa rèé ijó wa rèé olúwa mi kò ń ṣe pàmò ṣe o àwa náà dá àwọn èèyàn lásán àdúrà kọ́lá mọ́ gbà àti ẹ̀dá àwa alára jàkànjàkàn bí ẹ̀yìn ìjàpá síbẹ̀síbẹ̀ ẹ̀tún ṣì ń pa wá mọ́ àfi àwọn tó ti ṣáájú wa lọ o ṣùgbọ́n a fi ń gbórúkọ yín ga ní kábíyèsí ẹ ṣé o. Ògo inú ìwé ìròyìn tìlú Amẹ́ríkà mo gbédé a máa tún wo ti Nàìjà díẹ̀ a máa wo ti Nàìjà fẹ́rẹ́fẹ́ orílẹ̀-èdè tó dáa jùlọ ní gbogbo àgbáyé bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ ìlú yẹn dáa ó dángájíá jùlọ. àwọn adarí wa ló ti forí gbálẹ̀. a máa wo orílẹ̀-èdè Amẹ́ríkà a máa ka díẹ̀ ń bẹ̀ kókó inú ìwé ìròyìn bíi 6 la máa wò àtúwò 5 àbí 6 lórílẹ̀-èdè Nàìjà káwọnú ẹ̀ lọ kọ́mọkọ́mọ. nítorọ jẹ ẹ lọ gba bústà o Omicron yìí ò ní kàn wá mọ́lẹ̀ láṣẹ Èdùmàrè láàárọ̀ yìí la bá pàdé nínú ìwé CNN tìlú Amẹ́ríkà níbi tí àwọn tó wà ní ìṣàkóso àrùn àjàkálẹ̀ àrùn àjọ CDC tí wọ́n sọ wípé àfi kẹ́ ẹ lọ gba abẹ́rẹ́ bústà àjàkálẹ̀ àrùn Omicron yóò dàbí ìpò fẹ́ ya wèrè díẹ̀ ọlọ́run ò ní jó kápá wa ọwọ́ tó ń gbé yìí wọ́n ní ṣe ló ń jó bí iná inú pápá ẹ̀mọ́ pápá tó bá gbẹ wì ló ń rìn wọ́n ní ìṣọwọ́ gbẹ́sẹ̀ ojú tí Usain Bolt lọ eré ló ń sá lẹ́lẹ́lẹ́ bí ehoro bó tilẹ̀ wù kó sáré tó kò mà ní mọ́lé wa kò ní mọ̀nà wa ó ti ń dáhùn èèyàn mọ́lẹ̀ o Omicron ta ló sọ ọ́ lórúkọ gbogbo ẹ̀ la máa ṣèwádìí ṣùgbọ́n ẹ lọ gba abẹ́rẹ́ booster. inú ojú ewé tìwé ABC News Amẹ́ríkà láti rí láàárọ̀ èyí tí Amẹ́ríkà ń fẹ̀ fún tó ń halẹ̀ tó ń fọwọ́ lùyà bí ìjìgan bàbá ọjà tó ní Nàìjíríà ó ṣeé ṣe káwọn fi sí ara àwọn orílẹ̀-èdè tí ò ní wọ̀lú Amẹ́ríkà fúngbà díẹ̀ láàárọ̀ yìí ní ìlú Amẹ́ríkà ló ń ṣe tangatanga ló ń fìbínú sọ̀rọ̀ tán ní ó ṣeé ṣe káwọn fi orúkọ Nàìjíríà sára àwọn orílẹ̀-èdè tí ò ní wọ̀lú Amẹ́ríkà mọ́ fúngbà díẹ̀ látàrí pé kí ni wọ́n ní àrùn Omicron bíi 3 ni wọ́n ti ṣàkọsílẹ̀ sílẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà èyí yìí sì ń bà wọ́n lẹ́rù ṣe mọ̀ pé àwọn ará Nàìjíríà wọn máa gbádùn kọ́mọ wá ṣọlédé kérésì nílùú Amẹ́ríkà dáadáa ṣùgbọ́n báwọn ṣe ń wò lọ yìí tọ́sẹ̀ yìí bá máa fi parí ìgbésẹ̀ táwọn máa gbé ẹ máa mọ̀ torí Omicron kò gbọ́dọ̀ gbà lọ Amẹ́ríkà wọlé àwọn ò gbọ́dọ̀ gbà kó jẹ ìlú àwọn rúlẹ̀ kan sí Nàìjà ìgbésẹ̀ wo lẹ̀yin ń gbé orúkọ yìí ti wà lórí CNN gbogbo news láti rí láàárọ̀ lórílẹ̀‐èdè Amẹ́ríkà báwo lẹ ṣe ń mú Omicron nílùú Nàìjíríà. kí lẹ fẹ́ mọ̀ nípa ọ̀gá mi Trump Chief Security Officer àti Chief of Staff ló sọ bẹ́ẹ̀ láàárọ̀ yìí ó nítorí pé kíní tá à ń wí yìí ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ ó dàbí wípé igi gọgọrọ má gún mi lójú àtòkèrè ni màá ti máa dọ̀ọ̀jì ẹ̀ torí ó dàbí ẹni wípé ọ̀rọ̀ yìí ti ń bọ̀ kó tó di pé ẹ wá sọ pé ẹ fẹ́ fi
bọ́wọ́bọ́wọ́ kẹ́ ẹ fi bọ̀ ń lọ́wọ́ jẹ́ kí n máa sọ tẹnu mi o. Èyí yìí ló sọ nígbà tí àwọn tó ń ṣèwádìí nípa àwọn tó ṣẹlẹ̀ ní ọjọ́ kẹfà oṣù kínní ọdún yìí tí wọ́n pè é sínú ìgbìmọ̀ ṣékélé àlàyé àwa àfà kí ló mọ̀ ń pa ẹ̀. Ó ní ẹ má wọ́rì, ẹ má ṣèyọnu kí lẹ fẹ́ mọ̀, màá sọ ohun tójú mi rí, mi ní jẹ́ kí n wá fọjọ́ ọlọ́jọ́ kí n lọ fi ṣẹ̀wọ̀n fún tí mi mọ́wọ́ tí mi mẹsẹ̀. Kí lẹ fẹ́ mọ̀, ẹ béèrè lọ́wọ́ mi, kò sí tí mi mọ̀ nípa ọ̀gá mi Trump. Nígbà tí wọ́n jáde lóko ẹrú, wọ́n ṣe ń kó wọn lọ Kẹ́nánì nílẹ̀ ìlérí. Ilé-ẹjọ́ àgbà nílùú Amẹ́ríkà àwọn fẹ́ gbọ́ atótónu àwọn agbẹjọ́rò aráàlú Mississippi àti àwọn ará Mississippi fúnra wọn lórí ọ̀rọ̀ ṣẹ́yún àbí ò ṣẹ́yún. Láàárọ̀ yìí àgbálọ àgbábọ̀ ó gbẹ̀yìn délé ìgbìmọ̀ asòfin ó dẹ̀dẹ̀yìn gbé ilé-ẹjọ́ àgbà torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò tí ì délé ẹjọ́ àgbà o, ìyẹn ilé-ẹjọ́ àgbà pátápátá lórílẹ̀‐èdè Amẹ́ríkà. Wọ́n ní àwọn agbẹjọ́rò àgbà máa gbọ́ kí lẹ fẹ́ sọ àtọ̀tọ̀nù pé ìlú Mississippi wọ́n fẹ́ kàn máa ṣẹ́yún, àwọn kan ní wọn ò gbọ́dọ̀ ṣẹ́yún mọ́. Gbogbo ẹ̀ tí ilé-ẹjọ́ àgbà bá ti fàbẹ́sí tán bá ti fàbẹ́sí lẹ́ni tán bá ti dájọ́ abẹ́gẹ nìyẹn. Lẹ́ni a máa tẹ̀lé wọn lọ kí náà fẹ́ sọ ń pa ẹ̀. Oyún ṣiṣẹ́ ó ṣe wá di wàhálà báyìí. Aleluya ló mú mi gòkè máwọn ọ̀tá lọ́wọ́. Aleluya ló mú mi gòkè. Àwọn ò tí gòkè odò ní ìpínlẹ̀ Texas ọ̀hán gógó ńlá ṣe ń repo epo bẹntiró. Láàárọ̀ yìí àwọn aráàlú Texas wọ́n bẹ̀hùn jáde, wọ́n ní owó epo tí ń dín láwọn ìpínlẹ̀ kan àmọ́ ìpínlẹ̀ Texas sì gara síbẹ̀ ó sì gapá. Kí ló fà á? Wọ́n ló ṣeéṣe kó já gómìnà Greg Abbott, ìyẹn ló fà á ó fẹ́ kómi kó tẹ̀yìn wọ̀gbìn great grandpa Joe Biden lẹ́nu. Ṣé ẹ mọ̀ pé bẹ́pò bá wọ́n á lè bẹnu àtẹ́lu great grandpa Joe Biden páwọn ló fà á, ṣùgbọ́n grandpa ti ṣí epo bíi 5 billion barrels jáde níjó ní ìbò ló há sí. Ṣé Texas ò gbà ń bẹ̀ ni? Ó yẹ kówó epo wá ti dín. Àwọn aráàlú Texas ló fi fohùn lẹ̀ o. Alpha ẹ jẹ́ képo náà lọlẹ̀ ń bí ìkọ̀kan náà ṣáà ní gbogbo wa. A máa ṣèwádìí àfimú fílẹ̀, Ọlọ́run má jà fimú kó dọ̀tí àṣà àti ń súnmọ́. Ẹ jẹ́ ń wo orílẹ̀-èdè Nàìjà pápá orílẹ̀-èdè tó dáa ju gbogbo àgbáyé bá a kú ti ń kà á lójoojúmọ́ nìyẹn. Ọlọ́run á járí yàtọ̀ ńjọ́ kan. Àmọ́ kí n tó lọ jìnnà jẹ́ ń fẹ́lẹ́ yìí kí n fi káàntì mi ìwé súwìtì. Happy birthday ìwé súwìtì ọ̀gá mi àǹtí mi ni. Ọlọ́run mo gbádùn yín gan. Ọjọ́ ìbí yín ni èní ọjọ́ kìíní oṣù kejìlá ọdún 2021. Happy birthday àǹtí mi, ẹ mọ̀ pẹ́ láyé, ẹ mọ̀ fèrègì jóbi, ẹ mọ̀ ní bọ́jọ́ ọlọ́jọ́ lọ, ẹ̀yin láàmú àríbá o. Lórúkọ èmi àti gbogbo ẹbí mi a ní ẹ̀gbọ́n àǹtí sis mi happy birthday. Ó yẹ jẹ́ ń wọnú ẹ̀ lọ. Àwọn ará TDCJ náà ní kí yín o, wọ́n pè mí lálẹ́ àná, wọ́n ní happy birthday. Ó yẹ jẹ́ ń wọnú ẹ̀ lọ kó kanlẹ̀. Gbogbo àgbáyé ti fẹ́ tilẹ̀kùn mọ́ Nàìjíríà pátápátá. Láàárọ̀ yìí ìwé Punch gbé pé ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé Canada ó ti pàṣẹ pé kẹ́nikẹ́ni kó má wọ Canada láti orílẹ̀-èdè Nàìjíríà. Canada nẹ́yìn lẹ fẹ́ kó bá wa. Omicron tá a kọ́kọ́ rí ẹ̀yìn ni tó bá rí bẹ́ẹ̀ ìdájọ́ wa rèé. Ẹnikẹ́ni ò gbọ́dọ̀ wọ̀lú Canada láti orílẹ̀-èdè Nàìjíríà mọ́ títí ìdájọ́ àti ìwádìí á fi parí. Láàárọ̀ yìí Punch ló sọ pé Canada àti àwọn adarí wọn ní pé kẹ́nikẹ́ni má ra tíkẹ́ẹ̀tì Canada, bẹ́ẹ̀ bá rà á ẹ ti fowó jóná. Ẹ lọ wádìí tó fa Omicron lọ́dọ̀ yín, ẹ má fi tìyín kó bá wa. Bẹ́yìn ò bá nífẹ̀ẹ́ àwọn ọmọ ìlú yín, àwa nífẹ̀ẹ́ àwọn ọmọ ìlú wa. Nàìjà ẹ lè wọ Canada lọ́wọ́ tá a wà yìí. Bá a bá dẹ̀rẹ́ ẹnikẹ́ni tó wà ní Canada tí bọ́ọ̀lì àtẹ̀pá Nàìjíríà ń jẹ kó béèrè bó ṣe fẹ́ rí ṣe nílùú Canada. Iṣẹ́ tí aṣọ rẹ̀ ò bá kọ́wọ́ kan. Má ṣe yẹn. Orin tó ń dùn lọ lọ́wọ́lọ́wọ́. A fẹ́ fọwọ́ kànṣẹ́ tí aṣọ Jésù Kristi lórí ọ̀rọ̀ Omicron yìí ni. Ààrẹ orílẹ̀-èdè South Africa wọ Nàìjíríà lánàá. Kódà ṣé bàbá tún bà á lọ́wọ́.
ìgbàgbọ́ wa ṣé bàbá mà ti ba ààrẹ orílẹ̀-èdè South Africa lọ́wọ́ ṣe ìjìmọ̀ pé South Africa ni wọ́n ti kọ́kọ́ ṣàkọsílẹ̀ Omicron. South Africa yìí olójú orílẹ̀-èdè tí wọ́n lè wọ̀ láti bí ìjẹta. Saudi Arabia gan ni wọn ò gbọ́dọ̀ wá, Israel ni wọn ò gbọ́dọ̀ wá. Gbogbo àwọn ẹmẹ̀wà ààrẹ orílẹ̀-èdè South Africa ló wọ Nàìjà o. Mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ. Ìjọba ìpínlẹ̀ Èkó sọ wípé Ṣáwó Ṣọ̀gbẹ̀rì làwọn tó kọ ìròyìn nípa ohun tó ṣẹlẹ̀ níbi ìwọ́de Lekki Toll Gate. Kódà èsì tí ààrẹ gómìnà ìpínlẹ̀ Èkó yẹn Sanwó-Olú gbé jáde ó sọ pé kò sẹ́ni tó kú o, kódà kò sákọsílẹ̀ kú kankan, ó lóun ò lọ́wọ́ sí i. Ìjọba ìpínlẹ̀ Èkó òde ní ṣe nǹkan kan gbòógì lórí táwọn ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lẹ́ sọ. Wọ́n ní Ṣáwó Ṣọ̀gbẹ̀rì níyí Sanwó-Olú ló sọ bẹ́ẹ̀ fáwọn tó ṣèwọ́de ní Lekki Toll Gate níjọ́ mi ìyẹn ìwọ́de EndSARS. Inú PM News láti rélé yìí láàárọ̀ ìjọba àpapọ̀ tilẹ̀kùn máwọn òṣìṣẹ́ l'Àbújá. Kí ló fà á? Wọ́n ní wọn ìgbàbẹ́rẹ́ COVID-19. Láàárọ̀ yìí la gbọ́ wípé ṣe ni wọ́n tilẹ̀kùn gbọ̀ngbọ̀n máwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ l'Àbújá torí pé wọn ò tí ì gba abẹ́rẹ́ COVID-19. Kí ló fà á? Ìjọba àpapọ̀ polongo láti bí oṣù mẹ́ta sẹ́yìn pé kí gbogbo wọn lọ gba abẹ́rẹ́ COVID-19. Bí bẹ́ẹ̀ kọ́ tó bá ti di ọjọ́ kìíní oṣù kejìlá tó ń ṣe ní gangan wọn ò ní gbẹnikẹ́ni láàyè láti wọbi iṣẹ́ mọ́. Láàárọ̀ yìí ṣe làwọn mọ̀pó tán dé fìlà tí wọ́n kàngò dúdú tí wọ́n ń tilẹ̀kùn máwọn èèyàn lè wọlé o, abẹ́rẹ́ COVID-19 ṣe ti gbà á, o gbọ́dọ̀ fi àmì pélébé hàn pé o ti gbà á àti wípé orúkọ ẹ gbọ́dọ̀ wà lórí ẹ̀. Láàárọ̀ yìí ṣá ká má fà wàhálà jìnnà, wọn ò jẹ́ káwọn èèyàn wọbi iṣẹ́ o. Àwọn tèmi wọn á tó máa gbé pépà yẹn jáde. EFCC tún ti gbé Fẹ́mi Fani-Káyọ̀dé lánàá, kódà ìkọ́ọ̀tù náà ti túra mú. Ìṣe la gbọ́ láàárọ̀ yìí nínú ìwé CNN gan láti tún rí i wípé Fẹ́mi Fani-Káyọ̀dé ó lọ jẹ́jọ́ ní ẹ̀sùn tó mú fún níjọ́ òní táwọn EFCC mú lórí wípé ó yí ìwé kan, ìwé kìíní, ìwé kejì. Àmọ́ lánàá wọ́n gbà tí wọ́n sún ìgbẹ́jọ́ ẹ̀ di ọjọ́ 18 oṣù tó ń bọ̀, ìyẹn oṣù January ọdún tó ń bọ̀. Bó ṣe ń jáde EFCC bá túra mú, ó ti wà lágọ̀ọ́ wọn o. Wọ́n ló wọ́n mú nìkan bí aago 11 láàárọ̀ àná, nǹkan bí aago 10 alẹ́ ni wọ́n tó filẹ̀ lórí ẹ̀sùn wo, ẹ̀sùn 4.6 billion naira. Wọ́n ló dàbí ìpò ṣe màgòmágó yíwèé wó. Gbogbo ẹ̀ la máa ṣèwádìí. Fẹ́mi Fani-Káyọ̀dé ẹ̀rín mi ò ní jù bẹ́ẹ̀ lọ. Lákòótán kókó onúwèé ìròyìn ti Nàìjà tí mo ti ń kẹsẹ̀ ńlẹ̀ láàárọ̀ yìí, gómìnà Sanwó-Olú sọ pé kárìnkápọ̀ yíyẹni àmọ́ màkàrónì Ṣeun Kútì ọmọ Fẹlá Fáàsì ẹmọmọ yẹn olóyìnbó àràmàǹdà àti àwọn ẹmẹ̀wà ẹ̀ wọ́n ní ẹ̀sà kárìnkápọ̀ eléyìí ò ní yẹ yín sà. Èmi kọ́ mo sọ bẹ́ẹ̀, màkàrónì ló sọ. Kí ló fà á? Màkàrónì sọ wípé nígbà tóun rí ìpè tí gómìnà Sanwó-Olú sọ lọ́sàn-án àná wípé ẹ jẹ́ kí àwọn ọ̀rẹ́ òun yìí wọ́n jẹ́ káwọn jọ rìnrìn àlàáfíà, káwọn jọ ṣèwọ́de àlàáfíà, kódà káwọn tún pàdé ńlẹ́kí. Òun fi wọ́n lọ́kàn balẹ̀ pé kò sí ohun tí ó ṣẹlẹ̀. Màkàrónì ní kò jọ, Ṣeun Kútì ní kẹ́ tutù ẹ̀ dànù. Fáàsì ní bẹ́ẹ̀ bá sọ ọ̀bẹ sókè nígbà 2 million èbè pẹ̀lẹ̀bẹ̀ la fi lélẹ̀. Wọ́n láwọn ò wá, bóyá ẹ tún fẹ́ yìnbọn sáwọn ní kẹ̀kẹ́wù kò jọ. Wọ́n ní ẹ lọ túnjọba yín ṣe kẹ́ tó ní káwọn ṣèwọ́de. Àlàyé fi ìwọ́de sílẹ̀, àjọrìn kárìnkápọ̀ kò lè yẹ yín sà. Ohun tí wọ́n sọ rèé, èmi kọ́ mo sọ, àwọn ló sọ o. Kókó inú ìwé ìròyìn tèmi ò ní jù bẹ́ẹ̀ lọ. Orúkọ mi ò pé méjì, Ọ̀túnba Kògbérègbè ni mò ń jẹ́. Wọ́n á tún máa pè mí ní bàròyìn. Mà ní ṣubú dànù. Ó di àárọ̀ la o láṣẹ Èdùmàrè. Ẹ̀yin ti Dallas ṣe ti ra tíkẹ́ẹ̀tì. Ẹ wò ó, ilé ti kún fọ́fọ́fọ́. Tíkẹ́ẹ̀tì gan ti fẹ́ẹ̀ tán. Bó ṣe máa jẹ́ nìyẹn. Kọ́lọ̀ jíǹsì ní kọ́lọ̀ blue ní kẹ́ ẹ wọ̀ fún jíǹsì yín kọ́lọ̀ blue. Yín tí ì máa wọ̀, èmi á declare tèmi láàárọ̀ la. Màá hàn veil ẹ̀, yín tí ì máa bù sára. Kókó inú ìwé ìròyìn ìlú Amẹ́ríkà lọ́lẹ̀ nìyẹn. Ó yá, ẹ jẹ́ a gbọ́ díẹ̀ sí i. Ẹ ti ẹ̀ gbọ́ náà, ta ló kọrin tí mò ń kọ yìí náà? Ta ló ní? Ta ló kọ? Wọ́n láwọn tó kọ pọ̀.